let's go. Èmi ò ní sọ́ọ̀bùnù ẹgbẹ́ APC máa tẹ̀ka mi fún o. Èmi ò ní sọ́ọ̀bùnù ẹgbẹ́ APC máa tẹ̀ka mi fún. Èmi ò ní sọ́ọ̀bùnù ẹgbẹ́ APC máa tẹ̀ka mi fún o. Èmi ò ní sọ́ọ̀bùnù ẹgbẹ́ APC máa tẹ̀ka mi fún. Tí ẹ bá fẹ́ dìbò èyí tó ń bọ̀ lọ́nà APC yẹn dìbò fún. Má sọ̀bọ̀ ẹnu torí ọjọ́ ọ̀la o kálẹ̀ tẹ̀ síwájú. Ẹgbẹ́ APC là ó tẹ̀ka fún ní 2023. Asiwaju Bola Ahmed Tinubu Gẹ́gẹ́ bí president ní Nàìjíríà wa ó kájú ẹ̀. Òkìkí Ànábì o ọba wẹ̀ni Ọlọ́run. Mi ò sí lẹ́gbẹ́ lùsàmáyà tẹ̀lé Asiwaju. Ẹgbẹ́ APC lẹ́gbẹ́ tí èmi àlọ́ tẹ̀ka mi fún. Mi ò sí lẹ́gbẹ́ lùsàmáyà tẹ̀lé Asiwaju. Ẹgbẹ́ APC lẹ́gbẹ́ tí èmi àlọ́ tẹ̀ka mi fún. Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò idẹ tabarere kàsọpá rere àjànàkú kọjá mórí kan fìrí àkàndá Ọlọ́run lọmọ olódò idẹ. Ẹ dìbò fún Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí president. Ẹgbẹ́ APC lẹ́gbẹ́ tí èmi àlọ́ tẹ̀ka mi fún. Ẹ máa tẹ́ sórí ẹgbẹ́ ọlọ́wọ́ o. Ẹgbẹ́ APC lẹ́gbẹ́ tí èmi àlọ́ tẹ̀ka mi fún. Òkìkí Ànábì Muhammadu Rasulullahi ọmọ àwọn ẹni Ọlọ́run ọba kún fàyàkùn.